Welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Okay, gbogbo wa nílé lóko lẹ́yìn odi mo kí wa pé a kú bójú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun ni ayé ọpẹ́ ló máa fi máa yọ fún wa èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní wípé kí a ṣe àgbéyẹ̀wò gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe mo fi àkókò yìí náà mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ máa ń bá wa pín ètò wa èyí tí wọ́n bá wa fi comment sílẹ̀ mo mọ̀ lóore mo appreciate you, God bless you. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo ẹ̀yin tí ẹ máa ń bá wa tẹ̀ like, God bless you. Now, èwo ni a fẹ́ mẹ́nubà lọ́jọ́ títí òní? Ẹ mọ̀ bí a ṣe máa ń ṣe, ta kọ́kọ́ máa ń lọ fún warm up, ta kọ́kọ́ máa ń lọ fún exercise, jẹ́ ká kọ́kọ́ sáré lọ fún exercise náà ká tiẹ̀ lọ wo kí ló ń ṣẹlẹ̀ nínú ìgboro ayé. God bless you. Pápápá ni mo fẹ́ ká ṣe ti ọjọ́ títí òní. Ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí Dr. Olumide, I love him so much. Àwọn kan wà tó jẹ́ wípé a ní wọn pọ̀ gan. Àpadà sí aburú àpadà sí ìgbà kò ní débè mi àti yín o Nàìjíríà. Nǹkan tó sọ àwọn èèyàn wa dà, àwọn olóríire, àwọn alálùbáríkà, àwọn ológo ńláńlá kan mú wọn jẹ́ pé ẹyọ kan ṣó báyìí wọn ló máa yọ nínú mílíọ̀nù ẹyọ kan báyìí ló máa short. Náà mo kí wọn lẹ́ẹ̀kan sí pa kú ojú ọjọ́ ṣe rí Yorùbá ní mí Yorùbá ní ìran mi èmi ọmọ wọn ní Rẹ́mọ mẹ́tàdínlógún èmi ọmọ wọn ní Rẹ́mọ Ìjẹ̀bú Rẹ́mọ ẹwẹ̀só ẹwẹ̀yé mi ẹwẹ̀só ẹwẹ̀ bá mi bó ń ti rí owó ojú ọjọ́ ti rí àjùṣe ni àjọra ni àgbà ojú ní tẹ̀yìn lágbára Ọlọ́run wọ́n ní wá ní tì á ní pẹ́ẹ̀dì lágbára Ọlọ́run oh my God Yorùbá ní ìgbà yẹn tẹ́ ní Fúlàní ni mí ṣáyìn lè sọ Ìjẹ̀bú tí mo sọ yẹn ṣé lè sọ Ìjẹ̀bú tí mo sọ yẹn lè sọ ẹ má jẹ́ ká parọ́ tán ra wa ẹni tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ibi tá ti máa ń gbé tó oríṣiríṣi tá ti máa ń gbé yẹ̀wò báyìí tó jẹ́ wá lógún ń bẹ̀ báwo la fẹ́ kúrò nínú oko ẹrú àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ ní dúró láti má kan ilẹ̀kùn náà mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà ilẹ̀kùn náà ibi ayọ̀ ló máa ṣí sí ẹ bá mi táìpà mi ń bẹ̀ yẹn ó dẹ̀ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń patronize àwọn bàbá wa S2 Ultimate adúpẹ́ lọ́wọ́ yín bọ́bí onímọ̀ọ́dẹ ẹ̀yin tí ó wá jẹ́ látọwọ́ mi lẹ gbà lọ síbẹ̀ bó bá ṣe jẹ́ get back sí mi get back sí mo mí ní pé lákàntì lè jẹ́rìí because àwọn èèyàn get back sí mi but àyíbá lọ sí ìpolówó bọ̀kọ̀ tí ìyá ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí Dr. Olumide tán kọ́kọ́ láti ẹ̀ kọ́kọ́ advice wọn kọ́kọ́ sọ náà ṣé mo rí pé ẹ̀yin tó wá jẹ́ pàkọ́kọ́ lẹ́ kọ́kọ́ máa wò wá lẹ́kọ́kọ́ máa join wa lórí program àkọ́kọ́ fẹ́ lọ fún warm up ni o warm up ṣẹ̀mọ̀ pé tá a bá jí láàárọ̀ kó tó di pé tó bá fẹ́ bẹ̀rẹ̀ exercise wàá kọ́ mu lóní lọ́wọ́lẹ̀ kó tó máa lọ sí another level ẹ jẹ́ ká mú lọ́wọ́lẹ̀ ṣe agbábì kan wọlé ẹ̀yin tẹ́ bá dúró láti wo ibi tí program wa bá parí sí you miss a lot now let's go there. This is my PIN number. If I let you know as my woman that look, I earn 500 every month. This is my paycheck. This is my account number. This is my PIN number. If you are asking for something of 800,000, you are not a wife. You are a knife. Because you already know what I can afford. But if I didn't tell you, and you are assuming, because women and children always assume that their man and their parents are richer than they are. Children will think that my father is powerful. My father is, because they are children. They are looking from that perspective. A woman will believe that he must have something somewhere. But when you open everything, this is my account number, this is my pay slip, then you will now know that, she will take you the way. Because many times people think women are after money. Women are not after money. They are after security and honesty. So when you tell a real woman, this is what I have, they will help you manage it well. They will stay within it, pray for you to grow. But the one that is not a wife will be asking for bone straight, even though our own life is not straight. She will be asking for bag and shoe to match. Our own destiny is not matching her bank account. Waiting, papa and mama no fit give her. I expect you to come give her. I keep wondering. You went to school, I went to school. You graduated, I graduated. You are working, I'm working. 7 years after graduation,
You are meeting me. You want me to marry. You are asking me, do you have a car? Do you have a house? Why don't you have a car now? Should all of us done the salary for 7 years? What did you do with your own money that I will now be the one to come and carry all the responsibilities of your life? Because a lot of things, culturally, a lot of things are not right. Because in this world right now, a lot of men are groaning under the load of financial this, take care of wife, take care of children, take care of family, they are dying. Many of them have erectile dysfunction. Many of them they are under stress. And there's some other women too, they are carrying load. The men are just sitting down there, useless. 6 packs, he doesn't have 6 figure. All he has is muscular prosperity. Nothing to show. So there's so much trouble out there. So by the time they now relocate with all this jackpot now, wahala go start. Because many men in this part of the world have their identity is tied to their ability to provide. So once they are not able to provide, they believe they don't a man. So those were just the things I was trying to say, that look, as you are growing through life, make sure that you have clear understanding, because once there's no money, there's no romance without finance. Interesting. You need money to fund relationship. Now both ló need the money láti fund relationship. Relationship ti sún síwájú. Àìmọye nǹkan tó jẹ́ pé ó ti cover relationship ibẹ̀ kọ́ là ń lọ lọ́jọ́ títí òní yẹn tó di ọjọ́ mi. But àwọn nǹkan kan ti yí padà gan lórí relationship. A máa jọ fọwọ́ wẹ ọwọ́ lórí relationship ní nsìn. Ó yàtọ̀ sí pé láyé àtijọ́ tó jẹ́ pé tóbìnrin bá pa owó, ìwọ kówó ẹ̀ sọ́wọ́, ọkùnrin ló ń láti mú láti èékánná ẹsẹ̀ tí tó yà tówó yẹn bá wà, why not? But ó dá karùn-ún ra wa lọ́wọ́. Ìgbẹ́ tó ti jó òótọ́ ọ̀rọ̀ ńbẹ̀, òun ni Dr. Olumide náà ti kọ́kọ́ sọ síwájú. Ṣebí ọkùnrin tó bá jẹ́ kí ìyàwó rí payslip tó bá mọye tó ń pa òun ni. Ṣọkùnrin tó jẹ́ wípé kò tiẹ̀ ìyàwó tiẹ̀ mọye tó wà lọ́wọ́, ṣàrí kọ́kọ́ wà òkè, ó dẹ̀ ń wọlé, ó ń jáde, business ń lọ. Àìmọye businessman tó jẹ́ wípé real businessman ò lè béèrè 1 million lọ́wọ́ ẹ̀ kó rí kó sílẹ̀ kó ń ṣe businessman, because owó yẹn láti níbi tó yẹ kó wà at that moment tó máa fi di double ọtí nǹkan kan máa fi wọlé lórí. White kí ló ń wá lọ́wọ́ ẹ̀? Ọdún as a businessman ṣe ọdún sáà nǹkan tí mò ń sọ. But tó bá rí pé businessman lọkọ òun, everything everything rosy, everything wà okay, kò mọ̀ pé kò tiẹ̀ sówó lọ́wọ́ ẹ̀ gan, because most ọkùnrin gan most ọkùnrin máa ń farapamọ́ fún ìyàwó wọn. I don't know why. But láyé tá wà yìí nsìn, àwọn mistakes kan ti wà láyé ìgbà kan. Bẹ́ẹ̀ náà làwọn nǹkan tó dáa náà wà tó jẹ́ pé àṣemọ́ sí. Bẹ́ẹ̀ náà làwọn mistakes kan wà tó jẹ́ pé ó wà ń gbà yẹn tí a need láti fi ìfẹ́ àti gbogbo everything láti fi correct. A máa jọ fọwọ́ wẹ ọwọ́ ni. Ó depend lórí ìyàwó, dẹ̀ depend lórí ọkọ. Understand sí. Ọkọ tó bá wà okay nsí ò ní expect wípé kíyàwó ẹ̀ ń sìn kó ì máa gbọ́ 70% nínú marriage or nínú relationship. Kódà gan kẹ́ jẹ́ partner. Understand sí wípé ẹ tiẹ̀ forúkà síra yín lọ́wọ́, but ẹ mọ̀ wípé okay partner mi ni. Àìmọye partner tó lọ more than nípa forúkà síra wa lọ́wọ́ tán jọ ṣe nǹkan dáadáa tán dẹ̀ jọ wà okay. But ìfọwọ́wọ́wọ́ òun ló ti jẹ́ number 1 nínú nǹkan tá à ń sọ. Now ẹ ṣe gan ni. Ẹ má jẹ́ ká lọ much ní orí yẹn. Ṣé ti gbọ́ pé kí ni? Ṣé ti gbọ́? Mo béèrè pé ṣé ti gbọ́ pé kí ni? Ọlọ́run ò ní jẹ́ kí àwọn alágbára Nàìjíríà, mi ò lè pè wọ́n ní mímọ́ máa yẹ pè wọ́n. Ọlọ́run ò ní jẹ́ kó wọn mú wa. Ọlọ́run ò ní jẹ́ ká gbára wọn ká wa tọmọtọmọ. Kò sí àjẹ́, oṣó, èmèrè, kìnìkan. Àwọn Nàìjíríà gangan, àwọn làjẹ́, àwọn lóṣó, àwọn lèmèrè, àwọn ní gbogbo ẹ̀. Nísìnyí kó tó di pé a wọnú agbami ètò, ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ nǹkan. Èyí tí mo wá ní ṣe ti gbọ́ yẹn, mo ì máa fi pamọ́, mi ò ní gbé wá fún yín for now. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ analysis ti brother wa yìí tó ṣe ná kí iṣẹ́ tó wá gbé ṣe ti gbọ́ yẹn kí iṣẹ́ tó wá gbé wá. Mo fẹ́ jẹ́ ká kíyèsí nǹkan kan. Owó tó ń tọwọ́ àwa ọmọ orílẹ̀-èdè yìí bọ́ sí báǹkì ò kì í ṣowó kékeré. Náà làwọn báǹkì Nàìjíríà ṣe ń gbòòrò sí lọ́dọọdún. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ. Ẹnì ṣọlẹ̀. Ìkan nínú àwọn tó dá báǹkì kalẹ̀ lórílẹ̀-èdè yìí ó ṣe interview kan tí fídíò ẹ̀ wà. Ó lóun dá Zenith Bank kalẹ̀ lọ́dún 1990
pẹ̀lú 20 million naira nígbà tí náírà sì jẹ́ 4 naira sí $1. Tá a bá ṣí owó tó fi bẹ̀rẹ̀ báǹkì sí dọ́là ó jẹ́ $4 million. Ṣùgbọ́n nígbà tó máa fi di 2010 gbogbo owó tí báǹkì ẹ̀ ní gẹ́gẹ́ bí ṣíà ó ti wọ $4 billion. $4 million tó di $4 billion mọ́ wọn lọ́wọ́ yìí àwọn òyìnbó gan ò lè ṣerú òwò yẹn nílùú wọn kí wọ́n fi parú owó bẹ́ẹ̀ nínú ìlú wọn. Irú bísínẹ́sì wo ni wọ́n ń ṣe tí $4 million yìí fi di $4 billion láàrin 20 ọdún? Báǹkì kan ṣoṣo wọ́ ti $4 billion. Báǹkì tẹ́ni yìí dákalẹ̀ tún kéré láàrin àwọn commercial banks yòókù. Tá bá pa gbogbo owó táwọn banks ní pọ̀ gbogbo owó tí Nàìjíríà ní nípamọ́ ò lè tó dá mẹ́wàá ẹ̀. As at today lórun tèmi tó ràn Nigerian external reserve wọ $33 billion. External reserve ní gbogbo owó tí Nàìjíríà ní láti bí 60 ọdún tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà. Àwọn báǹkì ìlú ṣe gbọ́dọ̀ lówó ju orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣòwò lọ. Mo fẹ́ ká di nǹkan kan mú. Àwọn báǹkì ò lówó ju orílẹ̀-èdè lọ nígbà ìjọba ológun. Ẹnu ìwọ̀nba àgbà táwọn alágbádá gbàjọba lọ̀rọ̀ yìí. Nàìjíríà lépo. A ní gold. A ní lithium. Tí wọ́n lóhun ló tún tà jù lágbàáyé. A ní gbogbo àwọn nǹkan àmúṣọrọ̀ lóníranran. Báwo ló ṣe wá jẹ́ tí Nàìjíríà wà nínú gbèsè táwọn báǹkì lówó ju orílẹ̀-èdè abọ̀ ọ̀rọ̀ lọ? Lára nǹkan tó hàn sí mi ni pé ọ̀nà tí báǹkì ń gbà báwa aráàlú ṣòwò ó ti yàtọ̀ sí bá ti ṣe ń bá bọ̀. Tẹ́lẹ̀ téèyàn bá gbowó lọ sí báǹkì tó bá gbà fóṣù mẹ́ta báǹkì á fowó yẹn ṣòwò wọ́n á fún ẹ ní interest wọ́n á fún ẹ lénì lórí owó tó ní táwọn lò. Ṣùgbọ́n nísìnyí tó bá ṣọ́ra tó bá kówó sí báǹkì lówó tí báǹkì máa fi ṣòwò wọ́n á máa já account maintenance charge. Àwọn èèyàn ń fowó ṣòwò wọ́n láwọn ń maintain ẹ̀. Àwa tí wọ́n ń fowó wa ṣòwò tún wá dẹni tó ń sanwó fáwọn tó ń fowó wa ṣòwò tí wọ́n ń rérè ń bẹ̀. Ṣẹ́tọ́ leléyìí àbí rẹ̀ jẹ nínú ìlú tó lọ́ba tó níjòyè. Àwọn èèyàn sá kúrò ní bank wọ́n ń fowó wọn pamọ́ sáwọn mobile wallet. Ìjọba tún wá ṣòfin pé àwọn báǹkì táwọn èèyàn sá lọ ò gbọ́dọ̀ gba kọ́sítọ́mà tuntun torí wọ́n fẹ́ gbófin kan dìde lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n ṣòfin yẹn. Tíjọba bá jẹ́jọba tó ń jà fẹ́tùn aráàlú ṣérú àwọn báǹkì yìí kọ́ ló yẹ kí wọ́n fòfin dè? Ẹ wo SMS charges táwọn báǹkì ń já lórí àwọn èèyàn. Téèyàn bá send message látòrí fóònù àwọn GSM provider wọn ò ní já ju 4 naira lọ. Tí báǹkì bá send message sí ẹ wọ́n á já 20 naira. Kì í ṣe pé tí wọ́n bá já 4 naira wọn ò ní jèrè o torí táwọn GSM tí wọ́n bá ní jèrè wọn ò ní já 4 naira. Wọ́n já 20 naira. Ẹ jẹ́ ká ṣírò 16 naira lórí iye ọmọ Nàìjíríà tó ń lo báǹkì. Ká ní gbogbo àwọn tí wọ́n ń lo báǹkì jẹ́ 100 million nínú àwọn èèyàn tó lé ní 200 million tó ń gbé Nàìjíríà. Owó tí wọ́n máa jẹ lérè lé ní 3 billion naira lórí mẹ́sẹ̀jì nìkan téèyàn kan ṣoṣo bá send. Ó tún wá lójú òwò tẹ́lẹ̀ ṣe ní bank tí wọ́n máa send mẹ́sẹ̀jì lẹ́ẹ̀kan ṣoṣo. Wọ́n ti fi gbèdéke sí iye téèyàn lè gbà jáde lẹ́ẹ̀kan ṣoṣo nínú owó. So ó máa gbà lẹ́ẹ̀mẹ́ta so wọ́n á lè send mẹ́sẹ̀jì lẹ́ẹ̀mẹ́ta. So bó bá ṣe ń gbówó jáde sí lówó àlá ti ṣe máa lọ sí. Ẹ wo ayé ẹ wo ilé ayé ẹ wo bọ́n ṣe mú rí
mi ò rí eléyìí rí o. Èmi ò nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí. Why? Tó jẹ́ wípé oh my God. Bank tí mò ń lò ní bíbá Barclays. Ẹni tó bá ń lo Barclays á mọ nǹkan tí mò ń sọ. Ìwọ tó bá dẹ̀ tí mọ̀, try láti lọ fill form yẹn online ni. Pé tó bá tí wages ẹ̀ tí owó salary ẹ̀ tó bá ń wọnú account ní Barclays, £5 ló máa lọ fún ẹ wípé owó ẹ o salary ẹ o in short salary yẹn kó wọbẹ̀ lénìí kó mú gbogbo ẹ̀ kó transfer sínú account mi £5 yẹn ó máa wọnú account every month kó kàn fílẹ̀ ń bẹ̀ for 1 year gan èyí ẹ̀ olóye tó jẹ́ wọ́n fún ẹni wípé ó ti oh my God. Eléyìí lẹ ó lágbára ó ní agbára gbogbo especially now gbogbo ọ̀nà ní nira yẹn wọ́n kó wá bí ìgbà tán kó ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan tí brọ́dà wa yìí sọ ó kí wọ́n fẹ́ ṣe ń kí mi pé mo kó ètò èmi náà kí yín pé a kú bójú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mi mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò ẹ má gbàgbé láti tẹ like button níwájú yín bẹ̀ yẹn ẹ má jẹ́ ká jà o ẹ má jẹ́ ká jà lénìí rárá ẹ bá mi tẹ like button kẹ́dẹ̀ bá mi share ètò yìí torí pé kí ni a ní àwọn ọlọ́pọlọ pípé ṣe ti gbọ́ pé kí ni àwọn ọlọ́pọlọ pípé wa kẹ wá wo nǹkan tó ń sọ wọ́n dà ìyẹn ló wá fi jẹ́ pé ẹyọ kan là ń rí nínú 1000 irú brọ́dà wa tó jókòó yìí ẹ máa rí làákàyè náà ẹ gbọ́ làákàyè ẹ wo nǹkan ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ gbọ́ bó ṣe ń písìsẹ̀ tó mú hámà àti gbogbo ẹ̀ tó fi ń písìsẹ̀ ìwọ gbọ́n wàá reason bọ àwọn kan wà ò jẹ́ kán reason mọ́ oh my God yẹn ló wàá mú mi rántí láti lọ sí comment kan mo sọ fún yín bí mo máa ní kẹ́ fi comment sílẹ̀ mo máa lọ máa ń ka comment gbogbo ẹ̀yin tẹ́ máa fi in short 100% ilẹ̀ máa ń fún mi náà mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run God bless you now brother mi kan ọ̀bóyá sister ni mi ò mọ̀ ọ̀bóyá màmá mi ni wọ́n fi comment kan sílẹ̀ wọ́n ní Dr. Sabi try to increase your volume when you are on your studio. Thank you so much. I really appreciate. But tó wà bẹ́ẹ̀ ni wípé it's not ìgbébọ̀ torí mo lọ wo gbogbo ẹ̀. Okay, wọ́n wá sọ nǹkan kan last wípé that is why people don't watch your program. Ọkọ síbẹ̀ ẹ lọ wo program yẹn. Kí ni program yẹn ẹ jẹ́ kí n wò ẹ jẹ́ kí n sáré wò fún yín nǹkan tí brother mi ò bínú o bọ̀ mo máa ṣàlàyé lé lórí ẹ̀ka tó tẹ̀síwájú kò bí mi nú because mo máa ń sọ wípé mi ò kọ ìbáwí wọ́n tó bá bọ̀ mo kàn máa ń sọ wípé ó lọ́nà tá máa fi correct ara wa mo kàn fẹ́ jẹ́ kí program tí mo ṣe fún Olúìwò àti ayé màníkà wàhálà ayé màníkà tẹ́ bá lọ wò tẹ́ bá ẹ kàn wo comment ẹ máa rí comment yẹn wípé ayé màníkà òun ni mo fi tí mo fi forúkọ sí orí program yìí náà kí ni mo fẹ́ sọ ń bẹ̀ ni wípé èmi ni mo sọ èèyàn ni mo pè mí ò pèrò tẹ ọdún sáǹgọ tí mo ń sọ èèyàn ibi tẹ máa ti réèyàn ẹ máa rí àwọn tí ó ní làákàyè àwọn tó no brother mi ọ̀yá mi tí ó ń sọ̀rọ̀ kọ ni mo kàn ń ṣàlàyé ni mi ò búyàn kankan ẹ try láti bá mi lọ pẹ̀lú mo fẹ́ gbé ọ̀rọ̀ mi kalẹ̀ kẹ́dẹ̀ bá mi tún ṣe èèyàn ni mo pè mí ò pèrò ṣe ọdún ṣe tí má ṣe program kó jẹ́ èèyàn 200 ló wò ó tẹ́ mi lọ́rùn jú pé kéèyàn 10,000 kan wò kó wá jẹ́ pé most nínú wọn máa bú mi ni ọ̀ wá máa jà ọ̀ wọ́n máa bú ọ̀ máa bẹ̀rẹ̀ sí ní máa búra wọn ṣẹ́kẹ́tì nǹkan tí mò ń try láti sọ fún yín sìn ibi tẹ́ bá ti rí yẹn lè ráwọn program mi tó jẹ́ pé èèyàn 15,000 20,000 ó máa wí tó sì really matter ṣe ọdún sáà nǹkan tí mò ń sọ ń sì bọ̀ nǹkan tí àwọn èèyàn fẹ́ tí ò bá ti fún wọn á dàbí pé bóyá tàbí ọ̀gbọ́rọ̀ ẹ̀yìn náà most àwọn èèyàn kan tó ń fẹ́ ibi tán máa lọ bóyá ibi tán ti fọwọ́ gbá tébù
tọ́wọ́n mo ti ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ẹnjìnìá mi pé ó ní bọ́ọ̀lù mi ò lọ òkè dáadáa ó mi ò lọ òkè ṣé kí wọ́n máa pariwo ìpọ̀ òkè mo kí yín o ẹ̀ka no ìwọ̀nba ohun tí wọ́n lé lóní ẹgbàá mi bẹ̀ ṣe rí mi sá lọ́rọ̀ kan mo ní kí n sọ̀rọ̀ lórí comment yẹn ni that is not the reason why táwọn èèyàn fi wò wípé bóyá torí torí voice mi ò lọ sókè no understand sí ọdún náà a lè ronú bákan náà ó dẹ̀ depend lórí phone ten ó depend lórí ibi tẹ́ wà ń gbà yẹn bóyá ẹgbẹ́ sétí ni or something like that ṣe understand nǹkan tí mo ń sọ ìyá mi ò bàbá mi tán fi irú comment sílẹ̀ I love you I appreciate you but mo kàn fẹ́ sọ fún yín wípé that is not the reason why tó fi jẹ́ wípé bóyá èèyàn 50,000 wò mí àwọn èèyàn téèyàn 50,000 bá wò èèyàn 15,000 èèyàn 20,000 tán bá wò ṣó ti yé yín sìn mọ́ọ̀sì ìdajì nínú nǹkan tán bá because bóyá irú mi ń sìn ṣe mọ̀ pé àwọn kan wà nǹkan tán bá sọ nínú meeting nǹkan tán bá sọ ní tó jẹ́ kó jẹ́ secret òun ló fẹ́ gbé wa ó tún ti ṣẹlẹ̀ o ẹ máa bọ̀ o ẹ wá gbọ́ o ẹ máa fọ́ra wa lórí ni no oníkálukú ló ní way of understand ibi tán ti bí oníkálukú bọ́n ṣe tọ́ oníkálukú béèyàn tún ṣe tọ́ra ẹ̀ ó yàtọ̀ ṣe get nǹkan tí wọ́n ń dá láti sọ kó jẹ́ èèyàn 200 péré lówó mi mo appreciate mo love ẹ̀ bàjẹ́ mi ò ní nítorí pé bóyá kéèyàn wá wò mí kí n sọ ọmọlúwàbí mi nù that is me ṣe understand nǹkan tí mo sọ ọlọ́run apọ́n wa lé ọlọ́run á ṣe dáadáa fún wa torí ẹ̀ brother mi ò ìyá mi ò bàbá mi tó ń fi kọ́mẹ̀ntì yẹn sílẹ̀ pé bóyá torí ẹ̀ mo appreciate bàjẹ́bàjẹ́ gàtíjẹ́ mélòó lohùn mi mélòó lára mi gan téèyàn 1,000 máa gbọ́ nǹkan tí mo sọ who am I mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run because mi ò rárá bú mi ò búyàn mi ò exaggerate understand nǹkan tí mo sọ níwọ̀nba bí mo ṣe mọ̀ láti sọ understand tí mo dẹ̀ máa make sure wípé nǹkan tí mo sọ tí ò bá tiẹ̀ wá jẹ́ 99 bóyá jẹ́ 98 that is ó ti tó ó yó mi ó ju oúnjẹ lọ nítorí èèyàn ni mo pe o mi ò pe because èrò mo bá ti rérò wàá rí wàhálà wàá rí dààmú wàá ráwọn tó máa jà wàá ráwọn tó máa búra wọn wàá rà àti wípé ibi tó máa yẹ ti rérò ìwọ náà láti lọ wá aroma bó ṣe máa ń búyàn bó ṣe lè ṣe èpè bó ṣe lè gbé nǹkan tó jẹ́ pé kò ṣẹlẹ̀ tó máa gbé jáde nǹkan táwọn àwọn èrò tán fẹ́ gbọ́ nìyẹn bó àwọn èèyàn tó máa ń select àwọn ò fẹ́ gbọ́rùn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń rí bákan létí wọn torí brọ́dà mi ò ìyá mi ò bá mi tán fi kọ́mẹ̀ntì yẹn sílẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo mọ̀ lóore but mo kàn fẹ́ fún yín ní point pé that is not the reason why ṣe oníkálukú ló lè yàn títí ẹ̀ God bless you now ẹ jẹ́ ká tẹ̀síwájú. tí wọ́n bá send owó sí ẹ wàá gba alert tó bá gbowó yẹn jáde wàá gba alert ó kéré jù wàá gba alert lẹ́ẹ̀mejì lórí owó tó kéré jù tí gbogbo. now ṣe gbọ́ nǹkan tí brọ́dà wa sọ now ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká tún sáré gbé nǹkan kan wá tó máa ṣe wá láǹfààní ẹ bá wa ṣe ètò yìí so that àwọn nǹkan tó wà ń bẹ̀ ó máa ṣe àwọn èèyàn wa náà ní àǹfààní ẹ jẹ́ ká sáré gbọ́ ilé ká tó tún wọnú agbami ètò lọ eléyìí ò ṣẹlẹ̀ rẹ̀ àfíndẹ́rù bọ̀ lọ́rọ̀ ní kí ló ṣẹlẹ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò ṣẹlẹ̀ ọ̀ bóyá ó tiẹ̀ ṣẹlẹ̀ àti ẹ̀mí tá máa pè ẹ wo àwọn bọ́dà wa nílàkà ẹ kọ́kọ́ wo Dr. Olúmídé tí mo gbé wá ẹ wo bọ́dà wa yìí náà kò yẹ yín sìn kẹ wá wo àwọn kan tí máa gbé wá ń sìn tó jẹ́ wípé ayé wa ò mà ní dojúrú o ọ̀ mà ní pín ire tiwa torí tẹlòmíì o ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí ibi nǹkan tó lè ṣe wá láǹfààní iná God bless you one love. tí ẹ bá rí mẹ́sẹ̀gì tó wọnú fóònù yín ẹ máa wo òkè ń bì báyìí ẹ rí i pé mẹ́sẹ̀gì kan wọ́n kọ unknown sender ṣé ti rí ẹ máa wá tíìkì mẹ́sẹ̀gì yẹn ẹ máa kílíkì orí ẹ báyìí ẹ máa rí i pé mẹ́sẹ̀gì yẹn kì í ṣe mẹ́sẹ̀gì téèyàn lè kà ni ẹ rí i pé wọ́n gbé kinní kan síbẹ̀ gbígbà tí èèyàn fẹ́ dáńlódù mẹ́sẹ̀gì gbígbà tí èèyàn fẹ́ dáńlódù nǹkan kan ṣé ẹ rí kinní arrow tẹ́ ń wò yìí tí èèyàn bá fi lè lọ kílíkì arrow yẹn ó máa download application kan sórí fóònù yín immediately tó bá ti lè download application yẹn sórí fóònù yín báyìí gbogbo sísítẹ́ẹ̀mù fóònù yín gbogbo owó tẹ ẹ ní ní pamọ́ gbogbo nǹkan tó jẹ́ àkáǹtì yín ó ti kúrò lọ́dọ̀ yín ó ti lọ sí ọ̀dọ̀ àwọn tó send application yẹn sí yín so ìwọ tó bá ti ríru mẹ́sẹ̀gì báyìí dákunjọ ọmọ fọlọ́ǹbẹ̀ ọ́ má ṣe kílíkì ẹ o
eléyìí mo fi ṣe wá ní àǹfààní ni wọ́n ṣẹ̀ sẹ́ndì ẹ̀ sí mi ní ìsìn wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ tèmi náà tí mi ò believe pé wọ́n sẹ́ndì irú ẹ̀ wọ́n ti wá sẹ́ndì ẹ̀ sí mi ní ìsìn ẹ jọ̀ọ́ ẹ má open rẹ̀ nǹkan kò ṣẹlẹ̀ sákàǹtì tèmi ò bí mi ṣe rí mẹ́sẹ̀jì yẹn mo ti mọ irú mẹ́sẹ̀jì tó ń ṣe so ẹ dákun ẹ jẹ́ ká wà very careful ọlọ́run á ṣàánú gbogbo wa. Now, ẹ̀yin bàbá ẹ̀gbọ́n tàbúrò ẹ jẹ́ ká wà very very careful láti lè download anything sórí fóònù wa because ọ̀nà tí àwọn èèyàn wa tán ń gbà láti fi wá owó ń sìn ó kọjá bẹ́ẹ̀ débi wípé ìgbà tó jẹ́ para èèyàn gan kò ju 50,000 naira apá ẹsẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ kò ju 50,000 naira ẹ̀kan imagine kọ́lọ́hún kó ṣàánú wa kó ṣe dáadáa fún wa ẹ jẹ́ ká tún sáré lọ síbí báyìí náà kó tó di pé mo ṣe ń hide fídíò yẹn mo yẹn hide ẹ̀ fún yín ni. Marry a Nigerian lady in the UK or a Nigerian lady in Nigeria? I'll marry the one in Nigeria from Nigeria. Why? The ones in UK here. All those are they don't tear. I don't tear. You know, the system don't spoil them. You know, they are not loyal. Work. No time for you. They don't have time for men. Every day shift. So you'd rather marry a Nigerian lady in Nigeria and bring her over. But under one condition, I will take her to Okija Shrine. Both of us swear. Hello. Yeah, say we go marry, stay with each other for at least less than 20 years. At least 20 years before she. Tó bá di after 20 years gbà tó ti lò gbogbo àwọn nǹkan tó fi mú wá láti Nàìjíríà ó ti lò ní ara ẹ̀ kó tó di wípé okay ó lè yọ̀ǹda mi tó bá fẹ́ ṣe anything tí o lè máa lọ tó bá nínú ọwọ́ bọ̀ wọ́n àtẹ̀tí kọ́kọ́ jẹ́ gbádùn 20 years yẹn bá àmọ́ náà bí tó ti máa gbà láti lè jẹ irú ìgbádùn yẹn because àwọn ẹlòmíì náà wà tó jẹ́ pé ọmọ ìyàwó wa kọ́lọ́hún kó ṣàánú wa ni story yẹn pọ̀ kéèsì ẹ̀ pọ̀ rẹpẹtẹ tó jẹ́ wípé bóyá bá ojú ló bá imú kò síbi kankan tó perfect o ò fẹ́ yàn bí ẹlòmíì prefer kò fẹ́ yàn bí torí ẹlòmíì mọ̀ wípé tó bá lọ mú yàn wá láti Nàìjíríà ẹlòmíì gan hàn láti wọ́n yí ẹ̀ gan tó dẹ̀ jẹ́ wípé tó bá fẹ́ yàn nílùú òyìnbó dẹ̀rẹ̀ oníkálukú mọ̀ wípé ẹmọ bó ṣe ò jẹ bó ṣe mọ àwọn culture kan wà tó jẹ́ pé ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ dàbí nǹkan tí Dr. Olumide sọ ọkùnrin míì wà nǹkan tó ń fi tọ nǹkan tóun náà fi tọra ẹ̀ ní pé kóun bá oúnjẹ lórí tébù kóun ṣàyùnà ẹlòmíì gan kò lè help láti wẹ̀ fọ́mọ kò lè help ní kitchen obìnrin ló máa ṣe gbogbo everything understand obìnrin tó bá wá ń ṣe bẹ́ẹ̀ yẹn tí ò bá rí olùrànlọ́wọ́ ibì kan náà ló tún máa já sí get nǹkan tí mo sọ gbogbo wa pátápátá la ní lọ́wọ́ bọ̀ tó bá jẹ́ ẹni tó wà nílùú òyìnbó yẹn ti mọ time table ara yín my dear mo ti ń bọ̀ nílé kí ló wà nílé eléyìí náà ti pé okay kí ló wà nílé ẹ ti mọ̀ gbàtẹ́jọ ní ọ̀fẹ́ ti mọ̀ gbàtẹ́fẹ́jọ gbéra yín jáde bọ̀ ẹni tó wà ní Nàìjíríà ìkan tiẹ̀ ṣẹlẹ̀ tó jẹ́ pé ọkọ ẹ̀ ló sanwó gbogbo everything náà ta property lórí ọ̀rọ̀ jápa yìí náà ni at the end of the day ó ṣiṣẹ́ tà ìṣiṣẹ́ gan pàápàá gan lọ́kọ tó tún fi náírà ló fi ń sanwó ilé ní bíbá ìyàwó ṣiṣẹ́ tà ìṣiṣẹ́ iṣẹ́ part time tó ń ṣe first owó tó kọ́kọ́ gbà báyìí Nàìjíríà ló jù sí ọkọ wa ń wòye pé ó tiẹ̀ láàánú pẹ̀lú owó tóun ná pẹ̀lú everything first owó tó máa gbà kíwọ náà tiẹ̀ ṣàánú ìpòkè mo tiẹ̀ yọ báyìí sílẹ̀ oye báyìí ni mo yọ sílẹ̀ torí rẹ̀ ó pín ẹlòmíín wà tí ò bá kúrò ní Nàìjíríà yẹn kó wá bẹ́ẹ̀ gbé lóyìnbó wàá rò wípé angel òun lórí bọ̀ tó bá gbà by the time nínú 10 ni mo pè tó bá mú 10 wá tipátipá ló máa fi rí méjì tó jẹ́ pé bóyá ẹ̀ lè last torí èkó síbi tó ń ti ń kẹ́jì ìyàlẹ̀ kò gbọ́ ò bá lọ búra 20 years fún tó bá máa yàwó gbàgbé lórí ọ̀rọ̀ búra dé it is well kọ́lọ̀ ṣàánú wà ní. She come, I will marry from Nigeria, but before she come, we go swear, say we go there together at least for 20 years before anybody make move. So what if she's a Christian and Christian not there for this matter? She will go swear. Which one be Christian? Those of them when they do not be Christian, they be all of them now. None of them they go Ogomo. Christian not there for the matter. You must swear for me. Say we go there for 20 years before anything. What if you have a Nigerian lady in the UK willing to swear in your Agomo whatever? No, those ones in UK. Juju know they catch them again. They don't go far. Juju know they catch them again. If you have women in Nigeria willing to undergo these things, how would they reach you? If you are not ready to swear, don't near my page. But if you are ready to swear and you want us to work, mo kí
gbogbo wa nílé lóko lẹ́yìn òdì báwo ló ṣe rí lọ́dọ̀ títí yẹn fílẹ̀ ní comment section ṣó mú yes ni tàbí mú no tàbí tàbí 50-50 ni ẹ fi comment sílẹ̀ báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín. Now ẹ jẹ́ kí àwa sáré lọ wo àwọn youth wa àwa leader for tomorrow bọ́n ṣe ṣe ilé ayé wọn bọ́n ṣe bá wa ń ṣe ilé ayé wọn ní jẹ̀lẹ́ńkẹ́jọ kó tó di wípé a lọ wo àwọn yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ sáré lọ sí ìpolówó mú kí wá lẹ́ẹ̀kan sípa kó bójú ọjọ́ ṣe rí èyí tó fi ewé àti egbò ṣe òun ni a wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ má tiẹ̀ bá dókítà sọgàn pàápàá àwọn tán bá fẹ́ cream tó jẹ́ wípé orúnkúnsẹ̀ gbàápà ló ń dùn mí ló ní pápápá bóyá kan wọ́n máa ṣe discount fún wa kan ṣe bóyá kan ta méjì fún wa kan fi fún wa ní mẹ́ta ẹ̀yin tẹ́ bá fẹ́ bẹ̀ ẹ pè nọ́mbà àwọn ẹ sọ wípé Dr. Zabby àwọn náà fún yín ní ọ̀fà yẹn tó bá dẹ̀ jẹ́ kí bóyá míì náà ni ó dáa o láti lè jẹ́ wípé ẹni tó bá ní parent ńlé ẹ jẹ́ kán try ẹ̀ wò ẹ má fojú wo pé mi ò ní ìdẹ ṣe rí ibi tó ṣe wù mí nǹkan tó wù mí nínú ọ̀rọ̀ doctor ni wípé báwọn ṣe ń ṣe nǹkan títí wọn ṣe mọ̀ wípé eléyìí yàtọ̀ sí àwọn tó jẹ́ pé wọ́n máa ń kiri pẹ̀lú mọ́tò tó máa ní ti ṣe àwọn test wo ló ti ṣe báwo ló ṣe ń ṣe ẹ́ àwọn oògùn wo ló ti lò kí lorúkọ àwọn oògùn yẹn kò yẹ yín sìn ṣé mo ẹ pọ́n yàtọ̀ sí pé èyí tó ń kiri ní Nàìjíríà tàbí ìtẹkàn rí nínú ṣọ́ọ̀bù kan tán lélẹ́yìí ó wà fún ọ̀pá ẹ̀yìn ó wà fún kinní kan báwo ló ṣe mọ̀ wípé bóyá oògùn tó ń lò bóyá òun ló affect ẹ ní ọ̀pá ẹ̀yìn bóyá ó nídìí láti jẹ́ wípé bóyá kò stop ìkan fún kan ó kàn mú gbogbo ẹ̀ ń dàjẹ́ náà tí wọn ò rí bẹ́ẹ̀ àwọn máa béèrè irú oògùn irú tablet irú oògùn wo ló ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà wo ló ti ń ṣe ẹ́ nǹkan tí mo ṣe ní interest nínú ìpolówó ọjà wọn nìyẹn ṣó ti yé yín sí torí pé mo mọ̀ wípé ó mọ nǹkan tó ń ṣe mo láìkí láti bá ẹni tó bá mọ nǹkan tó ń ṣe mo láìkí láti bá dé ẹ má wo wípé kò sí nǹkan kan tó ṣe mí o àwọn ọmọ mi wà ń lé nǹkan àwọn sísà wà ń lé nǹkan ṣe ní kán try eléyìí wò oríṣiríṣi ẹ̀ ló wà níbí báyìí mo sọ fún yín wípé a nílò òyìnbó ẹ̀ Ọlọ́run dẹ̀ ṣe program Yorùbá là ń ṣe torí pé àwọn akónilẹ́rù yìí kò sí ọ̀nà tán gbà láti lè jẹ́ wípé kán ṣàfẹ́jẹ́ kọ́wọ́ wa kó lọ òkè gbogbo nǹkan tá à ń sọ yìí aláti máa dá sọ ni ìkọsọ wọn fẹ́ ọ̀nà àbáyọ fún wa èyí táwọn ń ṣe yẹn gbọgbọn òun ló fẹ́ jẹ́ káwa máa lò òun lélẹ̀ èyí tó jẹ́ èyí tó ń fomi lò ẹ ti mọ nǹkan tí mò ń sọ òun lélẹ̀ ọ̀pá ẹ̀yìn ó fẹ́ kí ikùn ẹ kó lọ sílẹ̀ ni ó kàn tiẹ̀ kàn fẹ́ fọnú fún pé òkè mi ò tóbi mi ò sanra but tí ẹ̀ tí mo kàn fẹ́ fọnú òun náà wà ń bẹ bóyá ikùn mi ti tóbi jù ìfúnpá gbogbo ẹ̀ náà òun náà lélẹ̀ ara ń ro mí ẹsẹ̀ ń ro mí gbogbo ọwọ́ ti fẹ́ máa kákò gbogbo ẹ̀ òun lélẹ̀ ló jẹ́ onílẹ́búlẹ́bú ẹ̀ bóyá ta lè lò pẹ̀lú yogurt tàbí kinní èyí tó jẹ́ alágbo ẹ̀ èyí téèyàn máa sè pẹ̀lú àgbo òun náà lélẹ́yìí o mo lo eléyìí náà kòrò púpọ̀ náà ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi tẹ bá fẹ́ get in touch pẹ̀lú wọn ẹ má bínú fún the last one tí mo ṣe yẹn tí mo pe nọ́mbà yẹn jáde ẹ má bínú mo ṣe mistake pẹ̀lú nọ́mbà yẹn jẹ́ kí n gbé nọ́mbà yẹn jáde mo ti kẹ́ lè mọ̀ wípé mo prepare ara mi fún yín ni aláròró ò ní jẹ́ ń bẹ̀ kò wọ́n rárá ẹ má wo wípé bóyá àkúkú mo yẹ tán máa tà ẹ try láti pe dókítà èmi kọ́ ni mo ní kẹ́ ẹ pè wọ́n S2 Ultimate. Now nọ́mbà wọn òun ni mo gbé jáde ṣẹrípàrà ọ̀tọ̀ lélẹ̀ ẹ kọ nọ́mbà wọn sílẹ̀ ẹ jẹ́ kí n gbélé kúrò ńbẹ̀ so that nọ́mbà wọn òun lélẹ̀ ẹ fi fóònù yín ẹ fi grab ẹ pè wọ́n kẹ́ bá wọn sọ̀rọ̀ kẹ́ sọ bó bá ṣe lò anything at all ní kẹ́ béèrè orí kan wá ń fọ́ mi o tàbáwọn kan wà tó tiẹ̀ jẹ́ wípé wọ́n bá wà láàrin Yorùbá wọn máa họ orí ni ẹ ti mọ orú àwọn kan bẹ́ẹ̀ everything ikọ́ kan ló wá ń wú mi lójú oorun lóru ni kinní kan ni ewé àtegbò òun lọkọ yàmàyàmá tó bá fẹ́ sọ wípé òun fẹ́ dojúkọ wa
àdẹ̀bẹ̀ Ọlọ́run ìpè lágbára lọ́wọ́ Ọlọ́run àgọ́ ara wa àìsàn ò ní fi ṣe ibùjókòó bó ṣe lè hùn kó mọ́. Cream mo fẹ́ fi pa ẹ̀yìn mo fẹ́ fi pa orúnkún sẹ́yìn tẹ́ bá ti pe dókítà ẹ sọ pé mi ni mo fún yín ní ọ̀fà wípé wọ́n ní mẹ́ta lè máa fún wa àbọ̀ owó méjì la máa san ọ̀pọ̀ ẹ máa san owó gbígbé náà kọ́lọ́run kò ṣe dáadáa fún wa. ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ibi tán bá ọ̀rọ̀ wa dé. Ṣé ẹ ti kọ sílẹ̀ kó tó di pé àlọ́ náà a tún máa gbé nọ́mbà wọn a máa gbé jáde. Nọ́mbà wọn ní Áfíríkà ní Nàìjíríà tàbí ní Europe anywhere tẹ́ bá wà ọjà yín ó máa débẹ̀. Wọ́n ti sẹ́ǹdì ọjà lọ sí Ghana ní àtìgbà tí mo ti máa ń polówó yìí. Wọ́n ti sẹ́ǹdì lọ sí Canada, America, Togo bí nǹkan brother wa kan náà láti Togo, àwọn ti Nàìjíríà nínú UK, ní France, ní Italy. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín wípé gbogbo wa pátápátá ló máa bá lára mu. Inú ilé wa àìsàn ò ní rí bẹ́ẹ̀ láti jókòó sí, àgọ́ ara wa àìsàn ò ní rí bẹ́ẹ̀ láti jókòó sí. Nọ́mbà wọn nìyẹn. Ẹ jẹ́ kí n fi nọ́mbà wọn gan ẹ jẹ́ kí n fi sílẹ̀ ńbẹ̀ fún àwọn tí wọ́n bá tún máa sọ wípé àwọn fẹ́ nọ́mbà wọn. Now èwo ni a fẹ́ lọ sí? Ẹ jẹ́ ká lọ gbé àwọn ògo ọ̀la wa, ẹ jẹ́ ká lọ gbé wọn, ẹ jẹ́ ká wo etí tán fi wọ́n pa. Now let's go there. ẹni tó dọ́lọ́hún mà yàtọ̀ sẹ́ni tí ò dọ́lọ́hún mà àbí ẹni tí ń sọ pé bí obìnrin yìí ọ̀bọ̀n kan lànẹ́bì yóò títí sọ pé Ọlọ́run kó kọ́kọ́rọ́ mọ́sálásí lé òun lọ́wọ́ òun ó sì máa pè ànẹ́bì mbẹ́ òun sì ń pe Jésù mbẹ́ tí ò sì bá bá láàfà kan tó lè tì. lérí ọ̀rọ̀ ó ṣe mẹ́ta lọ́kan kò ṣe mẹ́ta lọ́kan ọ̀rọ̀ yìí ti ń bá àwọn àgbàlagbà lúnà nínú jẹ́ ti pẹ́ láti bí ọdún 5 sẹ́yìn ni afẹ̀hónú hàn lọ́dọ̀ jama Nasiru Islam wọ́n gbìyànjú agbára wọn bí gbogbo ìyànjú wọn gbà ní Ọlọ́run ò pé kí ìyá yòó obìnrin yóò fún wọn láṣeyọrí ìgbọ́wádìí pé ń bá bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí ń wọ ọbẹ̀ láti pé n tó gbé lọ́wọ́ yìí kò rí bẹ́ẹ̀ bàbá Mọ́gàjí àná tọ́talẹ̀ fún ìgbà tó dọ́dọ̀ bàbá tí bàbá bí pé kí lọ fẹ́ filẹ̀ plọ́ọ̀tì 4 ṣe ọlọ́lá sàlátù lòun àwọn fẹ́ mọ̀ sàlátù ń bẹ̀ ni lọ́rọ̀ tó sì lẹ́lẹ́rìí nínú àwọn tí wọ́n lọ tí wọ́n bàbá Mọ́gàjí bá sọ tí wọ́n fi talẹ̀ fún bẹ ní ìdúró wa yìí tí wọ́n jábúrò Mọ́gàjí àsàlátù lọ fẹ́ mọ̀ ṣe àsàlátù tó fẹ́ mọ̀ ṣe yìí mọ́jà gbọ́ nǹkan mi lẹ́yìn àsàlátù o ǹgbọ́ ya tó di pé nínú àwọn bàbá wa tí wọ́n ń dáko nùlù tí oko wọn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ibi tí arábìnrin wà àwọn tí wọ́n kọ́ gbọ́ wọ́n láwọn gbọ́ àsàlátù fánẹ́bì àwọn gbọ́ praise the Lord eriwo ya àwọn ní láti lọ́ọ́ bá Mọ́gàjí pé bó o ní ẹni ẹ̀ talẹ̀ fún tó lóhùn ọ̀sán àsàlátù ṣe ṣe nǹkan mí gẹ́gẹ́ bí àgbàlagbà tí Mọ́gàjí ti dà Mọ́gàjí ní àsàlátù ló pè fún mi àní nǹkan míì ti wọ́ o bàbá Mọ́gàjí láwọn ó pè gbogbo bí bàbá Mọ́gàjí ṣe pè é nì kò dúró láti fún wọn ní àṣeyọrí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfà bàbá Sheikh Labib àti gbogbo àwọn bẹ́ẹ̀ wọ́n ti wọ́bẹ̀ wọ́n dà bàbá Abu Serif wọ́n ti wọ́bẹ̀ láti lọ́ọ́ sọ pé n tó gbé lọ́wọ́ yìí kìí ṣe iṣẹ́ ìlú Ìlọrin àmọ́ lọ́wọ́ òkè ọgbà ìgbà wa dijọ́ òní tíjẹ̀ máa Majlisu Sababul Ulama kọlọmọ túnjọ náà kò sì má jù ọ fọ ìjọ yìí ń bẹ nínú bàbàrà lọrin tí wọn wá rí fídíò tí a náà ṣe wàláhì tallahi summa billahi alazim aqsamtu bi rabbil Kaaba mo fọlọ́n tó ní Kaaba búra èròǹgbà arábìnrin yìí ni pé mi tí mo jẹ́ ìmáàmù ti ìfìhún lọ́rùn lẹ̀ lérí pé n tóun gbé wọ̀lú iṣẹ́ àfaramọ́ ọlọ́ta mi ìtọ́jú mi lọ gbogbo ìlú ni lérí pé n tó gbé lọ́wọ́ ìyàtọ̀ èmi ló rò pé mo lọ ọmọ mẹ́jọ wá fún Jama'atu Sababul Ulama tí èsì ìṣe mi àìjẹ́ mi ìníjẹ́ rẹ́nu búra lónìí iṣẹ́ Ọlọ́run àtàdéhùn tí àwọn jẹ̀mọ́ yìí gbé lọ́wọ́ pẹ̀lú bàbá wọn bá lọ́rí. náà ibi tí mò ń lọ rere ẹ wo àwọn pípù yẹ wo àwọn youths àwọn tó wà níbí báyìí ọmọ 30-something years ẹ wo ìdààmú ẹ wo bó ṣe múra ẹ wo ìdààmú tó ń ja orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ẹ wo nǹkan tó ń kó sí àwọn èèyàn lórí àwọn boys àwọn youth ẹ wo nǹkan tó ń kó sí wọn lórí
ẹ̀yin bàbá gan tẹ wà ń bẹ̀ gan pa èmi ò ní kẹ́lẹ́sìn má ṣe ẹ̀sìn ẹ̀ o but àwa ò ní ṣe ká má sọ èyí tó bá jẹ́ òdodo ọ̀rọ̀ ń bẹ̀. Mo kí ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn yín pẹ̀lú làákàyè. Ìyá kan ló bọ́ta tó sọ pé òun méjì lọ́kàn bóyá mẹ́ta lọ́kàn ni mi ò gbé fídíò yẹn wá ni èyí tó kàn mí bẹ̀rẹ̀ ẹ wo àwọn youth yìí ẹ wo àwọn tó ń sọ̀rọ̀ ǹjẹ́ àwọn eléyìí mọ̀ wípé ìjọba gan yàtọ̀ sí pé kọ́kàn jókòó sí sáàkù kan kọ́kàn sọ dásọ̀. Mo wá gbé fídíò kan wá ń sìn yín o tó bá jẹ́ wípé báwọn eléyìí bọ́n ṣe mú nǹkan tó ń sọ yìí tó ń mu tó jẹ́ priority fún wọn ló ń pín ní 50-50 ní gbàgbó tíjọba tó ń fún wọn táwọn náà ń dá padà fún ìjọba pé ẹ wo eléyìí ẹ wo tọ̀hún because àpọ̀ tó àwọn ìjọba ń gbóná ó ń gbọ́ because mo gbọ́ news gan tíjọba ló máa lọ review ó máa lọ ó ní ìdí review ó máa gbé kúrò ní máa gbé wá fún yín sìn kẹwàá wo nǹkan tí àwa Yorùbá bíi 70% wa ẹ wo nǹkan tó ń fi ojoojúmọ́ tó ń fi rán lórí social media. Òyìnbó ti lọ òyìnbó ti sún kàbàkàbà òyìnbó ti sún àwọn òyìnbó yìí dẹ̀nà gbé kínní wá fún wa pọ̀ mo mọ̀ pé a ti ní ìtúsílẹ̀ ó yìí máa pẹ́ o but a máa débẹ̀ díẹ̀ náà ni yá Ọlọ́run á gbàdúrà wa Ọlọ́run ò ní dójú àdúrà tiwa ọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀ bọ̀ ẹ jẹ́ kí n gbé nǹkan mi wá ẹ jẹ́ kí n gbélé ìkúrò ńbẹ̀ ṣé ẹ ti gbọ́ pé kí ni ẹ̀yin náà ẹ wò náà ẹ wo àwọn youth ẹ wo àwọn youth leader of tomorrow wọ́n ṣẹ̀ṣẹ̀ tún máa gbé ìyá yẹn wọ́n fẹ́ gbé lọ ilé ẹjọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kógi wọ́n máa kó gbogbo ẹ̀ lọ bá wọn nílé ẹjọ́ wọ́n máa búra wọ́n máa jòkó wọ́n máa jòkúta fúnra wọn ẹ wo ibi tọ́rọ̀ ilẹ̀ Yorùbá ẹ wo ibi tó wà ìyẹn ló fi jẹ́ pé most ìyàwó ilé gan pàápàá gan òun ló lọ ń ṣe àṣemáṣe gan tọkọ tó fi ń jẹun because ayé ti bàjẹ́ tó gan pàápàá gan ọ̀n rojú rí bí ìgbà tó fi nǹkan lẹ everybody wọn tó fi lẹ̀ wọ́n lójú ni ẹ̀yin tẹ́ bá wá sọ̀rọ̀ yẹn wípé kò yẹ kí nǹkan yìí bọ́ máa níṣẹ́ ni oṣẹ́ ò máa ká wọn lára náà ẹ jẹ́ ká sáré lọ gbọ́ nǹkan tí Bíọ́lá sọ. Because I was coming here to fight as Ijamowaja. Cyber security security, no? Cyber security levy. All I know is Nigerian bank. On the directive of the Nigerian government wanted to start charging another bank fee. They are already charging transfer fee, VAT fee, SMS notification fee, stamp duty. And now they want to add cyber security levy on top of all that. All because I transfer my own money to another account. Kilo letobe. Even if I don't buy anything and I'm just transferring money back and forth, at some point that money will finish. Where is the fear of God? In this economy, that petrol is now above 1,000 naira per liter. The price of food is off the roof. Many people are dying. Everything are doing. Alhaji Bola Ahmed Tinubu, that time that you were saying, Emi Lokan, is this what you had in mind? You increased minimum wage by 7,500 naira. You were shouting that you increased minimum wage. You think we have forgotten that senators increased their own allowance by 200 million naira? 7,000 for the regular people, 200 million per senator. In the same country, how does that make sense to you? You want people to keep making sacrifices, but you don't make any sacrifice. It's like you keep looking for ways to make life difficult for people. If not that Tinubu or that CBN to suspend cybersecurity levy, I was ready to fight. Where is thunder when you need it? But wait a minute, suspend the people. Why are we suspending? Why not cancel the whole thing? Suspend the people. Okay, suspend there. Yeah, torí pọ́n rí pariwo pọ̀. Ẹ wo àwọn leader of tomorrow. Ẹ wo nǹkan tó ń kó sí wọn lórí. Ṣé tó bá jẹ́ pé wọ́n gbé jẹ́ àwọn àáfà àwọn pastors ó yẹ kí lecture ó yẹ kí ìṣòro yẹn kán ní àwọn òwò náà ń ṣe fún wípé ẹ̀yin ìjọba ẹ jẹ́ ká come together ẹ jẹ́ ká sọ̀rọ̀ àwọn èèyàn ń kú ṣé nǹkan tẹ́lẹ̀ fẹ́ wá ṣẹlẹ̀ lé another level tẹ́ fẹ́ gbé wa lọ lélẹ̀ ẹ wo nǹkan tó ń kó sáwọn ó pọ̀ bẹ́ẹ̀ o ètò ìṣẹ̀lẹ̀ ń sìn tó bá dórí social media ẹ̀rù máa bà ẹ́ pẹ̀lú nǹkan tí àwọn irú àwọn people báyìí nǹkan tó ń kó sá àwọn youth ni wọ́n rí fi. ẹwọ wọn ọmọ ìkéré
kéékèèké. Ẹ wo àwọn ọmọ kéékèèké, ọmọ mi ò tí jẹun. Ẹ̀yin tí bá wo program kan tí mo ṣe bóyá before ilé ọ bóyá two tí mo ṣe sẹ́yìn ṣá. Ẹ máa rí bọ́bọ́ kan bẹ̀ lórí Aláròyé TV ni. Odindi Kùránì ló wà lórí irú àwọn eléyìí. Báwo ló ṣe rí ìjà? Ìyá gan ò tí jẹun. Ẹ wá wo nǹkan tó ń kólé wọn lórí. Ìyá oníyà kan ó lóun mẹ́ta lọ́kan. Kí ló kan ti anybody ń bẹ̀? Kí ló kan ti anybody ń bẹ̀? Because Nigeria ò lófin tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni. You are free to do ẹ̀sìn tó bá ti wù ẹ́. But Nigeria ò lófin. Nigeria, ẹ wo àwọn ọmọ yìí, ẹ wo àwọn ọmọ yìí. Ṣé ẹ ti gbọ́ pé kí ni? Ẹ wo àwọn ọmọ yìí. Ẹ wo àwọn leader of tomorrow. Ẹ wo bó ṣe rí. Ẹ wo nǹkan tó ń kó sí wọn. Irú ọmọ kékeré yìí sí tó bá rírú ìyá tó ń sọ yẹn, á sọ òkò fún àṣà lọ. Torí àwọn kan ti jẹ́ kó mọ̀ wípé nǹkan tó ń ṣe yẹn kò lẹ́tọ̀ọ́ láti ṣe. Ọlọ́run ẹ dúpẹ́ títí yín. Ẹ thank Olúwa ṣeun síbẹ̀ wà alhamdulillah. Ọpẹ́ ni fọ́lọ́run wa dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè. Torí pé kí ni? Wípé ó láàyàn lójú wípé because tó bá jẹ́ pàwa náà wà ní Nàìjíríà ni. Bóyá tiwa gan ò bá worst jù báyìí lọ. I'm telling you. Bóyá ò bá worst jù báyìí lọ. Ẹ wo wọn, ẹ wo àwọn leader of tomorrow, ẹ wo wọn. Fídíò títí sọkọ́rọ̀ kó kọ́kọ́rọ́ mọ́sálásí lé òun lọ́wọ́. Òun ó sì máa pè ànẹ́bí mbẹ́. Òun sì ń pe Jésù mbẹ́ tí ò sì. Now, we don't want at all. Very insensitive something when people are already complaining about the economic hardship. Companies are leaving Nigeria. They are paying billions of naira in taxes every year, but they still have to provide security for themselves. It's one of Africa's biggest economies, but multinationals are finding it increasingly difficult to do business in Nigeria. Unreliable electricity supply, complex bureaucracy, congestion at ports, the lack of dollars in Nigeria's economy are adding to the challenge of doing business in Nigeria. This is the latest of the companies trying to leave Nigeria. They talked about how their staff members have been attacked, there is no security, and they are paying 12 billion naira as taxes for the Nigerian government. Where is the fear of God? Do you know how many Nigerians are going to lose their jobs because of something like this? Do you know how many Nigerians have already lost their jobs? What cybersecurity benefits are we even getting from the Nigerian government? Cybersecurity is the art of protecting networks, devices, and data from unauthorized access or criminal use, and the practice of ensuring confidentiality, integrity, and availability of information. Even countries that take cybersecurity seriously are not taxing people for it in their bank account. If someone should steal my bank card today or my credit card, all I need to do is call my bank. I will get my money back and they will send me a new card. And I don't pay cybersecurity fee. If my bank should pack up today, I will still get my money back. Every bank insures up to 250,000 of your money via the FDIC insurance. The FDIC helps maintain stability and public confidence in the U.S. financial system by ensuring deposits of at least $250,000 per depositor at each FDIC insured bank. Now, do you know that Nigeria has a similar insurance? We do. It is called the NDIC. You see, the names are very similar. America, FDIC, Nigeria, NDIC, the Nigeria Deposit Insurance Corporation, an independent agency of the federal government of Nigeria that is committed, at least on paper, committed to ensuring the protection of your money. Up to 5 million naira in deposit money banks and up to 2 million naira in microfinance banks. Yet, on many occasions, when money is missing from people's accounts, people say that the bank will tell them, you are on your own. I have seen people call out banks, Nigerian banks, on Twitter before they will do something. I also saw somebody on YouTube narrating how the money in their bank account was stolen and their bank did nothing about it. Can you imagine? It's like, I keep my money with you. You do business with my money. You do all kinds of investments with my money. You make a lot of money for yourself with my money, and you still tax me for keeping my money with you. Who is supposed to tax the other? By the way, please know that the way it is done in Nigeria is not how it is done everywhere. Don't let anybody deceive you. In this America, the common bank fees that I know are the following: overdraft fee, which occurs if you are trying to withdraw more money than you have in your bank account, which makes sense. ATM fees, that is if you are using another bank's ATM. Wire transfer fee, it is $14 for my own
own bank. It doesn't matter how much you are wiring abroad, it is $14 for my bank. And then some banks will charge you monthly maintenance fee, which you can avoid by keeping certain amount of money in your account or by using a bank that doesn't charge the maintenance fee at all. Not all of them charge this maintenance fee, so you can look up the banks that are not charging. In fact, some banks will even give you up to 5% interest on your money. If you live in America and there are other charges that I omitted, please put them in the comment section. Like I said, I'm just talking about my own experience. Those are the charges that I'm aware of. Because this one that they are doing in Nigeria, it is daylight robbery, making me upset. Can you imagine? Anyway, it is not all bad news. Move close. Kọ́lọ́hun kó ṣàánú wa ni. Sí àwọn àfáà wa àtàwọn pásítọ̀ wa sáwọn sọ eléyìí fa? No, àwọn ò sọ eléyìí. Gbogbo eléyìí ò kan àwọn. Gbogbo eléyìí ò kàn wọ́n. Abẹ́rẹ́ náà máa ti máa sọ. Nǹkan míì làwọn ń sọ lórí social media. Ó mà ga o. Àwọn èèyàn mi sọnù torí pé wọn ò ní ìmọ̀. Àwọn èèyàn mi ṣègbè torí pé wọn ò ní ìmọ̀. Àfi kọ́lọ́hun kó ṣàánú fún wa. Àfi kí káwa náà dẹ̀ ṣàánú ara wa ni. Káwa náà kan ṣàánú ara wa. Láti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nǹkan tí mo rí rí. Bóyá tẹ́lẹ̀ bá tiẹ̀ ṣẹlẹ̀, oníkálukú á ṣe gbogbo wàhálà yìí. Ìgbà tí mo gbọ́ tí mo wo fídíò yẹn, mo fẹ́ rẹ́rìn pa. Ẹ̀yin náà bá mi rẹ́rìn. Ṣé ti bá wa share ètò yìí? Ṣé ti bá wa fi comment sílẹ̀? Bẹ́ẹ̀ ṣe ń kí mi pé mo kó ètò bẹ́ẹ̀ náà lèmi náà kí yín pé a kú bójú ọjọ́ ṣe rí. Ẹ jẹ́ ká lọ gbẹ̀mí nìkan kọ́ ni máa dárẹ́ rìn. Bóyá ó make sense, bóyá kò make sense. Wàhálà yìí ti pọ̀ jù ní gbogbo ayé. Èkó bí eku, ẹyẹ òkè bí ẹyẹ. Ẹ jẹ́ ká sáré lọ wo eléyìí náà. Ẹ jẹ́ ká sáré lọ gbọ́ nǹkan tán sọ. World without Korea. If DPRK, if North Korea is attacked nuclearly by the United States, the answer will be nuclear as well. So you'll just destroy the world? Is the United States the one that will destroy it by launching a nuclear attack? Or North Korea? We just answer. In the moment that you launch 10 missiles that are equivalent to 1,000 bombs of Hiroshima and Nagasaki, who will survive in this world? Not Australian, not Spaniards, nobody in the United States. The world will end as we know it. Isn't that madness? The madness is the United States to try to conquer the world and try to destroy other societies. The madness is to act as an emperor and the other countries serving that emperor and contributing troops and money for the end of the world. That's the madness. North Korea àti America wọ́n làwọn kúkún gbogbo nǹkan tó rùn wọ́n làwọn fẹ́ bá kásẹ̀ kúrò lẹ̀. Bó bá ṣe lè wù kó jẹ́ ṣá. Kéèyàn kan ṣáà kán má fìyàlẹ̀ mú ọmọ, kán má fọmọ́lẹ̀ mú ìyá ọdún sáà. Pẹ̀lú nǹkan tán sọ yẹn pé gbogbo everything náà kúkú máa kó ọwọ́ ẹ̀ tán. Gbogbo òórùn lẹ̀, gbogbo àbákú fúyẹ́. Àdéhùn àrà tí Ọlọ́run máa tún bá wa filé ayé tó kù. Tí ò bá síyàn ọkàn, àtúwò nǹkan tó bá máa ṣẹlẹ̀ ńgbà yẹn. Ọ̀run máa wò ni, kò ń ṣèyàn kan ṣoṣo. Eléyìí ò ń sọ̀rọ̀ àdúrà torí gbogbo ẹ̀ ló jẹ́ pé Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀, Ọlọ́run ò ní jẹ́. Ẹ jẹ́ àgbàgbé bó ìṣẹ̀lẹ̀. Àwọn àdúrà kan wà tó jẹ́ pé náà àwọn òyìnbó dúró ti gbogbo yẹn. Nǹkan tó bá máa ẹ jẹ́ ká gbàgbé bó ìṣẹ̀lẹ̀. Ẹ jẹ́ ká lọ wo the last video kó tó di wípé. Happening here. Church is a business. God is the product. Congregation is the customer. Pastor is the cashier. The hustle don't pay. See cash out. This is the most important session in every church. They don't play with it at all. Look at how they are scamming our people. Don't forget to follow the platform. Follow me. The only business where nothing they affect in Africa. This is it. Dollar rise or rise or concern them. Every day na cash out. Look at them. In the eyes of all these women and the rest of the church members, now God, them they work for. They are working for God. Our mumu for Africa too much. See them cashing out without stress. Next Sunday na Jeep, Benz, Latos, they will bring to church. Wise shepherd men cashing out from their sheep. After cashing out, they will shout, praise the Lord. The sheep will respond, man. God give you money, you give the money to the pastor to give it back to God. Our mumu not too much. Look at them. You give them bucket of money. They give you back empty bucket. What a blessing. The size of the bucket the pastors are using to collect the money should tell you the expectation. Daylight robbery. This is the only visible robbery scene in Africa which is not subject to police investigation and prosecution. The only business which is not subject to tax. I need a business like this. I can preach very well. If you also can push people to fall down, I beg, we can partner. Country hot. Mo kí wa wípé a kú bójú ọjọ́ ṣe rí. Mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Eléyìí ga àfi sùúrù òun ni eléyìí.
another dimension tó fẹ́ fi gbá wa another 419 tí ìjọba Nàìjíríà tó fẹ́ fi gbá gbogbo ọmọ Nàìjíríà pátápátá. Ẹ gbọ́ analysis tí Diola tó ṣe ń bẹ̀ yẹn. Ẹ̀yin náà ẹ wo iye tí gbogbo àwọn sínéètì, ìyàwó sínéètì, ọmọ sínéètì, ilé wọn, ìgbálẹ̀ wọn, òkè wọn, rúùfù wọn, everything oye tán máa gbà. Ẹ wá wo bọ́n ṣe ń da gbogbo ayé, ẹ wo bọ́n ṣe ń dà wá láàmú. Another level eléyìí, this is another level. Oríṣiríṣi gba oríṣiríṣi. Whereas kò increase owó salary, wọ́n tún ń jẹ àwọn èèyàn lówó. Àwa ti rí gbogbo eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọlọ́run fi àwọn kan ṣe ilẹ̀kùn tó ṣí sínú tó ṣí síta ni. A ti sọ àsọsítẹ̀lẹ̀ as a wòlíì, as òjíṣẹ́ Ọlọ́run. Wípé àló ń bọ̀ sẹ́ wọ́n máa le ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Èpè kọ́. Because àwọn náà wọ́n ti nǹkan tó àwọn gan ti mọ̀, kò ń ṣe pé wọ́n mọ̀. That is àwọn politicians for you. Wọ́n mọ ibi táwọn ń lọ, wọ́n mọ̀ ibi kò sí nǹkan kan bẹ̀. Bẹ́ẹ̀ ṣe máa rún ọmọ náà lílé, ẹ máa tó dàbò ní congratulations. One Nigeria, how market, how far? Ọlọ́run àṣẹ dáadáa fún wa. Mo kí wa lẹ́ẹ̀kan sí pa àkókò ojú ọjọ́ ṣe rí. Mo kí ẹ̀yin ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín. Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ sí ọlọ́dọ̀ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ ọmọ yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Wọ́n gbogbo èyí tí ẹ máa bá dá wa sí, tẹ́ ń bá wa dá sí ọ̀rọ̀ charity wa. Agbára lọ́wọ́ Ọlọ́run, àrọ́mọdọ́mọ wa kò ní gbégbá bára. Ẹni tọ́lọ́run bá bùn, ẹ jẹ́ ká bùn àwọn kan tó jẹ́ wípé àwọn náà ń wojú Ọlọ́run ni. A máa gbé account number wa jáde ń sìn, nǹkan kí nǹkan tẹ́ bá ní, ẹ bá wa gbọ́n síbẹ̀. Ǹbá jẹ́ 1,000 naira ní lóṣù, ẹ bá wa gbọ́n síbẹ̀. A máa sanwó school, a máa sanwó oògùn fún àwọn kan. Lóríṣiríṣi bẹ́ẹ̀ la fi ń ṣe ìtọ́jú wọn níwọ̀nba èyí tí Ọlọ́run bá lè gbára wa láti ṣe. Ẹ̀yin náà pẹ̀lú àwa olóríire yìí náà, ẹ darapọ̀ mọ́ wa lórí foundation wa fún ti charity wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Ojú òní tì wá. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pe àwọn Dr. S2 Ultimate, nọ́mbà wọn òun ló ti wà ń bíbà. Nǹkan ọmọkùnrin mi ó wá ń ṣe bákan ni. Ẹ tara ṣàṣà kẹ́ ẹ pè wọ́n. Tẹ́ bá bá wọn sọ̀rọ̀ one on one, ẹ máa lè jọ sọ̀rọ̀, ẹ máa lè mọ kí la lè ṣe sí pẹ̀lú ewé àtegbò tó jẹ́ pé 100% tójú òde ní tì kankan nínú wa. Ọ̀pá ẹ̀yìn ni o, ẹ̀jẹ̀ ríru ni o, kòkòrò inú ẹ̀jẹ̀ ni o, orí ń fọ́ mi, orí ń dùn mí, ẹsẹ̀ ń ro mí ni. Ẹ pè wọ́n lórí nọ́mbà wọn tó wà níwájú wa. Bóyá ẹ fẹ́ pè wọ́n direct ni o, bóyá ẹ fẹ́ pè wọ́n lórí WhatsApp number. Nọ́mbà méjèèjì yẹn, ẹ fi fóònù yẹn fi ya picture ọ̀kẹ́ mú pen àti paper kẹ́ kọ sílẹ̀ kẹ́ lè kàn sí wọn lágbára lọ́wọ́ Ọlọ́run. Ara wa báyìí, àrùn ò ní fi rí ibì kankan láti fi ṣe ibùgbé kankan ń bẹ̀. Kò ní sáyè fún o lágbára lọ́wọ́ Ọlọ́run. Ojú òní tì wá, ọ̀rọ̀ wa dayọ̀. Mo kí wa lẹ́ẹ̀kan sí ipa gbogbo ojú ọjọ́ ṣe rí. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò. Ẹ̀yin tí ẹ bá wá nọ́mbà Dr. Zabby Talk Show, ẹ jẹ́ kí n play ibi tẹ́ ti lè rí nọ́mbà mi nìyẹn. God bless you, one love. Zabby Life Saver Foundation àánú lolówó fi rán wa. La fi ń sọpẹ́ fọ́lọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn. Tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé. Àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan lè jìká tí ò jẹ́ kórí ó jábọ́. Lórí ìkànnì Zabby Life Saver Foundation, àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa. Tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa. Láì fi tẹ̀sìn, ẹ̀yà, èdè àti àwọ̀ṣe rárá. Sẹ́ẹ̀rí bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabby Life Saver Foundation. Táwọn fúnni níṣẹ́, gbalé fúnni lóúnjẹ. Tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ. Lọ́pọ̀ ìmọ̀ye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́. Táwọn olóyìnbó ń pè ní correctional center. Lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn. Àánú àṣewá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn. Àti ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san. Léyìí tágbára wa nìkan ò lè ká. Gẹ́gẹ́ bí èrò wa ní Zabby Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i. Ló jẹ́ àmọ̀ lógun fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé. Wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀síwájú sí i. Ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. Ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé. Number 6 Bremer Street, Sabo, Ṣàgámù, Ògùn State. Tó bá sowó ni ẹ fi sí
sínú àsùnwọ̀n Zabi Life Saver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. Account number 579-868-6013 FCMB. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́ pè +234-708-434-5696. Bákan náà ní ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ pè Dr. Zabi gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Zabi Life Saver Foundation. Àánú ló jẹ wá lógún. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabi's Talk Show.